káàbọ̀ padà gbogbo ẹ̀yin tèmi nínú ilé ẹ bá ń gbójú ayọ̀ sókè ó gbà tẹ́ gbé sókè yẹn ẹ wá máa rí nọ́mbà Aquila tó ń lọ lójú ẹ̀rọ amóhùnmáwòrán yín ẹ máa rí gbogbo nọ́mbà wọn gbogbo àwọn ìlú tó yẹ kẹ́ tẹ́ wà tẹ́ ti lè àwọn tẹ́ lè pè nílùú tẹ́ wà àwọn kan pè mí láti ìlú Òṣogbo àwọn ará Òṣogbo wọn máa fẹ́ràn Aquila o ẹ̀yin àti dókítà ẹ máa ní láti wá ọjọ́ kan tẹ́ máa padà sórí ètò tẹ́ máa ní láti lọ sí ìlú Òṣogbo láti lọ bá àwọn aráàlú Òṣogbo sọ̀rọ̀ láti fún wọn ní ẹ̀rí tó dájú àti ibi tó yẹ kán ti máa rí Aquila coconut oil rà àti wípé àwọn kan ta mí lólobó wípé ẹ fẹ́ ṣe conference níbì kan nílùú Ìkẹjà ní kó tó di parí oṣù yìí bákan mi mọ̀ bóyá ẹ lè jẹ́ káwọn aráalé gbọ́ kán bá lè wà rí yín bẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn tó ń ṣe conference yẹn ní gbogbo àwọn nurses ní ìlú Èkó. Gbogbo àwọn nurses ni. Bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ pè wá pé ká wá. So gbogbo àwọn tí wọ́n bá fẹ́ rí wa ní ìlú Èkó wọ́n láǹfààní láti rí wa ní conference yẹn ní oṣù yìí oṣù tá a wà yìí. Oṣù February. Bẹ́ẹ̀ ni oṣù February 23rd, 24th and 25th ní Aláùsá ní Adéyẹmí Bẹ̀rọ̀ Hall. Ẹ bá ti wá síbẹ̀ ẹ ti rí àkàbà Aquila ń bẹ̀. Ok, ẹ fún wọn ní ẹ jẹ́ káwọn èèyàn gẹ́ẹ̀tì nǹkan tẹ̀ ń sọ dáadáa ní Aláùsá Ìkẹjà ṣé nínú secretariat. Nínú tẹ́ bá ti béèrè kò jìnnà sí ibi tí wọ́n ti ń táwọn èèyàn ti máa ń ra nǹkan mi ì fẹ́ dárúkọ wọn wọ́n tóbi gan báyìí ẹ bá ṣáà ti dé Aláùsá. ṣé ọ̀nà ẹ̀dúró ẹ jẹ́ kó yé àwọn ará lé ṣé shopping complex ńlá tó kọ́ sójú títì wọ́n kọ́ sójú títì táwọn èèyàn máa ń lọ gan yẹn ní after Testy Grand. bẹ́ẹ̀ ni. ok gbogbo ẹ̀yin tèmi nínú ilé àwọn nurses ní ìlú Èkó ni wọ́n pe Aquila coconut oil kó bá àwọn èèyàn sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tó bá fẹ́ darapọ̀ pẹ̀lú wọn tẹ́ bá ti dé Testy Grand ní Awólọ́wọ̀ road ní ìdojúkojú ibi tó ti ń ta mọ́tò yẹn ká tó dé Shoprite lọ́hùn bí ẹni bá ń lọ sí Allen roundabout àdébẹ̀ shopping hall tí wọ́n sọ wà lẹ́gbẹ̀ẹ́ ní apá ọ̀tún báyìí. Adéyẹmí Bẹ̀rọ̀ Hall. ok wọ́n ní Adéyẹmí Bẹ̀rọ̀ Hall. ó wà popular. ok after Testy Ground ní ibi tí wọ́n sọ yìí. hall yẹn wà ní inside Aláùsá secretariat. ok so tó bá ti hall tó wà nínú Aláùsá secretariat wọn lè miss ẹ. ok gbogbo ẹ̀yin tèmi nínú ilé ẹ máa bá mi fọkàn bá ètò lọ now ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa dókítà alábẹ́rẹ́. nígbà wo ni dókítà ń bọ̀ nílùú Èkó láti wá rí àwọn èèyàn. dókítà ti dé o. ok dókítà ti dé láàárọ̀ yìí. ok ní Sunday. bẹ́ẹ̀ ni wọ́n á rí dókítà lọ́la. Monday ọ̀túnla àti ọjọ́ tó tẹ̀lé. so okay. Monday Tuesday and Wednesday. gbogbo àwọn tí wọ́n dẹ̀ fẹ́ rí dókítà nọ́mbà tí máa pè òun lè máa send message sí. ok message ni kí wọ́n send tí wọ́n bá fẹ́ pè ẹ pè nọ́mbà Aquila but ẹ bá fẹ́ bá dókítà sọ̀rọ̀ ẹ máa send message ni so that doctor wọ́n máa reply yín wọ́n máa sọ fún yín address bí báyìí ní clinic wa o ìjọ báyìí ni wọ́n máa wá ẹni tó bá dẹ̀ máa send message wọ́n sọ ọjọ́ tó wù wọ́n láti wá ṣe Monday Tuesday or Wednesday bí for example orúkọ mi ni lágbájá ẹ máa ṣàlàyé yẹn fún wọn ṣùgbọ́n Monday Tuesday and Wednesday ọ̀la ọ̀túnla àti next tomorrow náà lè rí doctor ní Èkó nílùú Èkó ok ẹ jẹ́ n ṣàlàyé fún àwọn ará ilé kó bá lè wọn dáadáa gbogbo ẹ̀yin tèmi nínú ilé nǹkan tí Aquila coconut oil tó ń sọ ni wípé wọ́n ní dókítà Aquila ti wà nílùú Èkó báyìí wọ́n dé láàárọ̀ yìí wọ́n wá sọ wípé gbogbo àwọn tó fẹ́ rí dókítà yìí fún nǹkan kan ó jẹ́ ìlera ni o àìlera ara ni ó jẹ́ ti tọ̀rọ̀ lọ́mọdé ni kó gbogbo nǹkan tẹ́ bá fẹ́ rí wọn fún wọ́n ní kẹ́ ẹ má pè ó máa fún wa ní nọ́mbà dókítà ṣùgbọ́n ẹ má pè nọ́mbà yẹn ẹ má pè ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tó ń pè ní text message ok orúkọ mi ní Lára Olúbọ̀ o mo fẹ́ wá rí yín ní ọjọ́ Tuesday ẹ jẹ́ kí n mọ àdírẹ́sì nǹkan tẹ́ máa send nìyẹn àwọn fúnra wọn fi ìdáhùn ránṣẹ́ sí yín padà ìdí tó ń sọ pé kẹ́ má pè wọ́n ni wípé dókítà tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí wọ́n lè máa attend sí mi lọ́wọ́ tẹ́ bá pè wọ́n wọn ò ní gbé tó bá attend sí mi tán wọ́n á chẹ́ẹ̀kì fóònù wọn wọ́n á dáhùn ìbéèrè yín padà pé òkè ẹ máa bọ̀ lọ́jọ́ báyìí ọgọ́ tó sọ pé ẹ fẹ́ wá yẹn wọ́n á fi àdírẹ́sì bí tẹ́ yẹ kẹ́ wá wọ́n á fi ránṣẹ́ sí yín Aquila ò fẹ́ fi àdírẹ́sì hospital yẹn lẹ̀ nítorí wípé wọ́n fẹ́ kí kó dirú wá ògiri wá kó má di pé àwọn èèyàn 50 ló máa wá àwọn èèyàn 10 péré náà máa lè dá lóhùn
wọ́n fẹ́ kó rí bẹ́ẹ̀ so wọ́n fẹ́ kí everybody kó wà on appointment ìdí nìyẹn tó fi fa address hospital wọn lẹ̀ àti wípé ẹ má pe nọ́mbà doctor ẹ fi text message ránṣẹ́ kí gbogbo ẹ̀kọ́ bá lè wà ní system tẹ̀lé kẹ́lẹ̀ fi ọjọ́ tẹ́ máa lè wá kẹ́ fi ránṣẹ́ sí wọn. so nọ́mbà Dr. Aquila ni 07057380555 lẹ́ẹ̀kan sí 07057380555. ká tó kẹ́sì tó lẹ̀ ẹ̀ tún pè lẹ́ẹ̀kan sí fún àwọn ará ilé fún àǹfààní àwọn tí wọ́n sáré lọ mú báírò ǹjẹ́ ó ní nǹkan kan àbí kejì tẹ́ fẹ́ bá mi bá àwọn ará ilé sọ. àjíǹde ara máa jẹ́ ní gbogbo gbà o gbogbo àwọn tí wọ́n ní issues tó ní gbogbo àwọn nǹkan tó ń dà wọ́n láàmú ẹ̀yin ẹ jẹ́ ká gbọ́ solution wà ẹ má jókòó lé lórí. àwọn èèyàn láwọn máa ń pe nọ́mbà yín pé ẹ kì í gbé. ìpè máa ń pọ̀ sórí nọ́mbà Aquila ẹ̀yin tẹ́ bá ti try lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mejì tí ò lọ ẹ̀yin ṣáà fi irú text message tá à ń sọ yẹn ẹ̀yin náà ẹ fi ránṣẹ́ ó máa jẹ́ ká mọ ibi tẹ́ ẹ wà orúkọ yín ibi tẹ́ ẹ wà àti nǹkan gangan tẹ́ fẹ́ gbogbo àwọn tó ń dẹ̀ fẹ́ di distributor náà wọ́n sì wà very very welcome. ṣé pé kò sí pé ọkọ mi ò jẹ́ kí n ṣiṣẹ́ kò sí pé mi ì níṣẹ́ lọ́wọ́ kò sí yẹn ń bẹ̀. èrè wà lórí Aquila títà èrè ńlá ó wà lórí ẹ̀ èrè nípa pé ẹ ran ọmọnìkejì yín lọ́wọ́ number 1 èrè 2 profit ńlá ló wà lórí each carton of Aquila you will be glad inú yín máa dùn pé ẹ darapọ̀ mọ́ wa. àti pé òde gba ẹ̀mí ọmọnìkejì là you are giving life back to somebody èèyàn ràn wọ́n lọ́wọ́. ìrànlọ́wọ́ ni Aquila ń ṣe fún everybody ẹ lè imagine èèyàn tó ti wà for many years tẹ́ pé ó ti believe pé kò sí solution ó dẹ̀ di láàrin ọ̀sẹ̀ kan tó bẹ̀rẹ̀ sí ń lo Aquila life ẹ̀ dẹ̀ change ẹni tó ta fún yẹn ó máa dàbí áńgẹ́lì ni. bẹ́ẹ̀ni so iṣẹ́ ńlá ni tó ti ń wóyún pọ̀ sóbì tó bẹ̀rẹ̀ sí ń lo Aquila tó lóun dẹ̀ dáhùn kọ́. ó wà àwọn pọ̀ bẹ́ẹ̀ àwọn tẹ́ pé wọ́n ti try for long and then wọ́n bẹ̀rẹ̀ sí ń lo Aquila ó dẹ̀ lóyún ó wà àwọn pọ̀ so ẹ̀yin tẹ́ ẹ̀ tí try Aquila ẹ̀yin náà má gbẹ̀yìn ẹ̀yin náà máa ní testimony lágbára Ọlọ́run. bẹ́ẹ̀ bá rí eléyìí ń ta Aquila ló ṣe náà o kì í ṣe ayédèrú o Aquila náà lọ ṣe kékeré kó bá lè wà nínú báàgì wa ni Aquila náà lọ ṣe ṣùgbọ́n nǹkan tó wà nú ẹ̀ kò tó ti àwọn ńlá yìí ǹjẹ́ à ń sọ̀rọ̀ nípa distributor so kí àwọn èèyàn bíi èèlò àwọn èèyàn máa ń bi mí pé àwọn fẹ́ di distributor ṣùgbọ́n àwọn olówó ńlá gọbọi ǹjẹ́ ó dùgbà tí wọ́n bá ní owó tó pọ̀ kó tó darapọ̀ mọ́ Aquila. not at all a máa ń sọ fún wọn wípé nǹkan tí wọ́n bá fẹ́ ṣe pẹ̀lú wa òun nìkan sọ fún wa. nǹkan tó bá fẹ́ tó bá ṣe ní agbára. àwọn ọmọ students pọ̀ tí wọ́n ti ń ra Aquila wọ́n máa sọ pé students ni wá o wàá sọ school bí tó wà wàá sọ gbẹ àdẹ̀wò òkè báyìí la máa wò ó ṣe fún ní kálukú àwọn tó fẹ́ ra trailer náà gbogbo wọn náà ní àǹfààní láti ra products we are there for you. ẹ jẹ́ ká pe nọ́mbà Aquila ní ìsìn. okay. gbogbo yẹn ara lé gbogbo ẹ̀yin tèmi nínú ilé ẹ dákun ẹ bá ń gbójú ayọ̀ sókè ẹ mú báírò sẹ́gbẹ̀ẹ́ mú wèé kẹ́kọ̀ọ́ nọ́mbà Aquila lẹ̀ ó dẹ̀ jórí fóònù yín ni ẹ dákun ẹ kọ nọ́mbà Aquila lẹ̀ o ẹ kọ nọ́mbà wọn lẹ̀ o ẹ wo ẹ kọ nọ́mbà wọn lẹ̀ ọ̀yà 081 75 91 91 91 lẹ́ẹ̀kan sí 081 75 91 91 91. ẹ dákun aláìmú láìkí mọ̀ pé nọ́mbà ẹ bá pe nọ́mbà dókítà lẹ́ẹ̀kan sí. nọ́mbà Aquila doctor òun ni 070 57 38 05 55 lẹ́ẹ̀kan sí 070 57 38 05 55. mi mọ nọ́mbà mi mo tí mo yẹn sọ. a sọ fún dókítà kan lọ gba nọ́mbà tó dùn. gbogbo yìí tẹ́bí nínú ilé ìgbẹ̀yìn olólùfẹ́ mi lọ́kọ̀ òjọ̀kan àdírẹ́sì olú iléeṣẹ́ Aquila Coconut Oil rèé nọ́mbà 11 Ọláolúwa Street Dọ̀pẹ̀mú Road Agége nọ́mbà 11 Ọláolúwa Street Agbọ́tikúyọ̀ bẹ́ẹ̀ni tó bá ti dé Agbọ́tikúyọ̀ bus stop. ok tó bá ṣe ti dé Agbọ́tikúyọ̀ bus stop ní Agége àbí. bẹ́ẹ̀ni Agbọ́tikúyọ̀ bus stop a popular gan bẹ́ẹ̀ ṣáà ní ẹ̀ ń lọ sí iléeṣẹ́ Aquila. tó
ó bá yín sẹ́mi nínú ilé Aquila wọ́n ń lọlé wọn náà nìyẹn ọ̀rọ̀ yanjú kẹ́ bá mi káwọn ará ilé kó dàbọ̀. Ó dàbọ̀ gbogbo ara ilé àjíǹde ara máa jẹ́ o. ẹ sì ti máa retí ìpè wọn. A máa retí ìpè yín o. ó bá yín sẹ́mi nínú ilé gbogbo èèyàn olólùfẹ́ mi ṣe lọ́pọ̀lọpọ̀ ẹ kú àdúrótì àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ lórí Orísun tẹlifíṣàn. má gbàgbé nípa Orísun estate àṣìntà wàràwàrà gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ní tí mọ̀ ní owó belenje ní Orísun estate fi ilẹ̀ wa Orísun la fi ilẹ̀ fún gbogbo àwọn èèyàn adẹ̀lẹ̀ ṣe ìnáwó tó yẹ pé ó máa rọ̀ wá lọ́rùn ẹ̀yin náà darapọ̀ pẹ̀lú wa lórísun estate ẹ fẹ́ ṣe gbádùn ẹ wò bá ó ti wọlé tán ẹ fẹ́ jẹ́ gbádùn ẹ̀yin àti olólùfẹ́ yín ẹ ṣáà máa bọ̀ ní 59 Yaya Abarton street 59 Yaya Abarton ní ìlú ọgbàmbí fún ìpolówó ọjà lọ́lọ́kùn òjọ̀kan ẹ̀yin ẹ pè mí sí 070 8656 2208 lẹ́ẹ̀kan sí 070 86562208 ẹ fẹ́ wá fẹ́ wo iṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan ẹ lọ sí www.youtube.com/orisun tv bẹ́ẹ̀ náà ni lórí facebook www.facebook.com/orisun tv lórí instagram ńkọ́ @orisun tv ẹ̀yẹ́ ṣáà fọ́lọ̀ wa àfọ́lọ̀ yín bẹ́ẹ̀ náà ni lórí twitter @orisun television ẹ má wá gbàgbé o ní gbogbo ìgbà ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé nínú ìyìn lọ́lọ́run ń gbé káfíńrẹ́ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀ I love you.